Setan Lati Siwaju Iwode tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni ó ṣọ̀kì yín ó ṣọ̀kì mi náà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn ló yarí pátápátá wọ́n ní kò sí nǹkan tó jọ pé èdè kan ṣoṣo tí Nigerian government gbọ́ òun ni protest mo máa fi fídíò wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ eléyìí báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ bàbá yarí pé ohun tó bá gbà la máa fún pé protest gbọ́dọ̀ wáyé wọ́n ní àwọn ò sí nínú àwọn tó máa ń sọ pé ọmọ ẹni ò ní ṣe ìdìbẹ́ bẹ̀rẹ̀ ká fìlẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì wọ́n náà wọ́n ń ṣe wéèyàn bẹ́ẹ̀ wọ́n ní níbi tí a bá dé yìí àwọn máa lo gbogbo agbára àwọn láti fi ti àwọn ọ̀dọ́ lẹ́yìn pé torí pé ta bá sọ pé a fẹ́ fìlẹ̀ kẹ̀sídìí ọmọ ẹni tọ́mọ ẹni ò bá nídìí kankan tó bá jẹ́ pé díẹ̀ pẹlẹbẹ délẹ̀ ṣé wọ́n á so pa ni bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ti sọ̀rọ̀ ilẹ̀ ti kún rẹ́kẹrẹ́kẹ́ kódà mo máa fi fídíò yẹn wọ̀nyí sí kẹ́lẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ń sọ̀rọ̀ kékeré òun làánú àwọn tó ń gbé òrò káàkiri ṣe ń ṣe mí ẹ̀yin pọ̀lítíkà òrò ẹ lọ ṣọ́ra yín ẹ̀yin pọ̀lítíkà òrò ẹ lọ ṣọ́ra yín ẹ má gbàgbé èmi mi tí fi sọ́pọ́ọ̀tì mi sórí protest ó dìgbà táwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n lè dáàbò bò wá bí àwọn bàbá wa ó dìgbà tó bá sọ pé ó yá o protest yìí o ẹ lọ protest ǹgbà yẹn ló kàn wá bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ilẹ̀ kún so ìyẹn nígbà bàbá Ọbásanjọ́ lè sọ̀rọ̀ báyìí kò máa sí ohun tí Ọlọ́run ò lè ṣe o kò máa sí ohun tí Ọlọ́run ò lè ṣe o nígbà tí mo wo fídíò tí bàbá Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀rù Ọlọ́run dẹ̀ ń bà mí mò ń wò pé ṣé bàbá Ọbásanjọ́ ló ń sọ̀rọ̀ yìí àbí edited video ni ohun tó wá fà á tí mo fi believe pé fídíò yẹn rí òun ni pé kò kí ń ṣàwọn nìkan ló wà ń bẹ́ẹ̀ mo dẹ̀ gbé fídíò yẹn sórí àwọn application kọ̀ọ̀kan mo rí pé legit kò ń ṣe pé wọ́n edit ẹ̀ bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ilẹ̀ kún wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kò ń ṣètò sọ́njẹ́ ta o wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tún sọ ilé ẹ bá wa pín fídíò yìí ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ Nàìjíríà ẹ jẹ́ kí gbogbo international communities ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section nísìnyí wípé ṣé wọ́n ti rí pé ìkọ́nà àwọn ex-president Nàìjíríà fún ara ẹ̀ wọ́n confirm that country is not working èrè kí lajá wa ń bẹ́ kùn ṣé a sọ fún gbogbo ẹ̀yin ìyá wa káàkiri àgbàlá àtàwọn bàbá wa a sọ fún yín a ní gbogbo àwọn ará bí ìlọmọ òtítọ́ wọn kò ní sọ ni adúpẹ́ pa ti rí àgbàlagbà kan tó jáde boldly tó sọ ṣebí nǹkan tí àwọn pariwo yìí ó wà ní nǹkan táwa náà ń pariwo tá a fi sọ pé a fẹ́ Yorùbá nation torí a mọ̀ pé change of leadership kò lè ṣe kankan nínú problem tí Nàìjíríà ní kí Jésù wá jẹ president lẹ́ni ó máa padà bú ni kí Muhammad sallallahu alaihi wasallam tó bá wá ṣe president Nàìjíríà lẹ́ni ó máa padà bú ó máa fail because the foundation is not there ó dàbí kéèyàn má ṣe foundation kọ́kọ́ gbélé dúró gbì kò tún wá ń ṣe ilé ẹyọ kan ilé alájà mẹ́ta tó ní yàrá oríṣiríṣi tó pọ̀ ó dàbí kí for example sí kí ìsàlẹ̀ ní about 12 flats kí òkè náà ní 20 flats kí kẹta ní bí i 30 flats different flats lórí ilé ẹyọ kan ṣoṣo tí ó ní foundation kí lẹ rò kó máa ṣẹlẹ̀ bàbá Ọbásanjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ní sí iṣẹ́ rò pé wọ́n gọ̀ ni bàbá Ọbásanjọ́ náà gọ̀ wọ́n mọ tó ń sọ èmi ò wá expect bàbá Ọbásanjọ́ pọ̀wọ́ protest rẹ̀ kọ́ wọn gun mọ́ bí yóò bá ṣe máa bọ́ lóko ẹrú òun ló jẹ́ kí bàbá wa Ọbásanjọ́ kí wọ́n máa bá wa lo agbára wọn láti jẹ́ kó di ṣíṣe torí pé change of leadership will not change anything torí pé a ò kì í ṣe nǹkan kan náà àwọn ìlú tẹ́rí tí wọ́n ti ṣe revolution
tí change wáyé tí everything dẹ̀ bẹ̀rẹ̀ sí ní da torí pé wọ́n jẹ́ ẹ̀yà kan ni. They are the same language, the same culture, the same belief, the same culture and tradition. Ẹ lọ wo Republic of Benin bẹ́yẹn. Àwọn president tí wọ́n ti wá tẹ́lẹ̀ wọ́n ṣe bọ́ ṣe lè ṣe. Ẹ lọ wo Patrice Talon, mo respect Patrice Talon. Patrice Talon is working, ó ń ṣe ìyálàyà iṣẹ́. I love him. Patrice Talon ó ríṣẹ́ yẹn ṣe nítorí pé wọ́n jẹ́ ẹ̀yà kan. Tí wọ́n bá kí ń ṣe ẹ̀yà kan, wọn ò lè rí ṣe. Ẹ lọ sí Ghana. Ghana náà ṣe revolution, wọ́n succeed because they are one language, they are one culture. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. Ní gbogbo Africa nìsín, Nigeria wà very only set back gidi gan. Gbogbo African country ló ti wà ahead wọn sí. Kò sí African country kan tí security ń jẹ́ problem fún wọn. Kò sí African country kankan tí wọ́n ti ń pa wọ́n pàpà bí wọ́n ṣe ń pa wá yìí téèyàn kò ní sọ̀rọ̀. Wọ́n pa wá à ń rẹ́rìn, wọ́n pa wá à ń suffering and smiling. Stop has to be put to this. Àwọn nǹkan táwa fẹ́ jẹ́ kí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, àwọn nǹkan táwa fẹ́ jẹ́ kó wá ṣe fún wa nìyẹn. Kò ń ṣe kó máa pariwo change of màá fi fídíò yẹn wọ̀nyí náà. Ó jẹ́ kẹ́ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ láyé. Bàbá ń fún àwọn tó fẹ́ protest ní support. Kò dẹ̀ ṣe first time lélẹ̀. Nígbà tí Peter Obi ò wọlé náà, bàbá ní káwọn èèyàn jáde pé kó protest. Ọ̀rọ̀ Nàìjíríà ò kan èmi. Ohun tó kàn mí ni bí ìran mi ṣe fẹ́ gba òmìnira. Ohun tó kàn mí ni bí àwọn ọmọ táwa náà ń bí nísìnyí bí wọ́n ṣe ní jogún ìyà àtìṣẹ́. Bí àwa fún ara wa bí a ṣe ní kú sí situation tá wà yìí. Torí pé àwọn baba ńlá baba wa wọ́n fèlì wa. Àwa ọmọ náà a ò gbọ́dọ̀ fèlì ara wa débi tá máa fèlì àwọn ọmọ tí a fẹ́ bí. Ẹ rí pé mo mẹ́nu bà ọ̀rọ̀ Zazu tí mo sọ pé ó yẹ òpè ó dé ní ó bẹ́ bà sàárà ló ń jẹ náà tó jáde síta tó ń sọ orí burúkú ọ̀rọ̀ nípa protest tó ń bọ̀. Kò kìí ṣe pé mi ti support ẹ̀, mi ti support ẹ̀ for now, and the reason is best known to me. Táwọn bàbá wa bá sọ pé ó yá protest ìyá lélẹ́lẹ́ ní Ṣàngó apá bàtà apàdé ọjọ́ etí ẹ̀ a máa jáde bíbà. Ẹ lọ wo àwọn tó ń takù, ẹ lọ wo àwọn tí wọ́n pariwo protest yẹn tó jẹ́ sí tí wọ́n jẹ́ elite people. Ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn inú kọ́ jẹ́ Fúlàní àbí kọ́ jẹ́ ẹrú Fúlàní. Wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. They don't love Yorùbá land. What they love is their pockets. Tí bàbá Tinubu bá nífẹ̀ẹ́ wa as eléègán ló yẹ kó fi kẹ́wọ́ kó fi fún wa ní òmìnira. If he loves Yorùbá land, protest ìlú ẹ̀kọ́ fi ẹwà wọ́n ti ó yá ẹ dissolve everything. Oníkálùkù máa bá tiẹ̀ lọ. Ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ wá ní kó máa jáde kó máa protest. Protest tẹ mọ̀ pé kó lè mú kankan jáde. Protest tẹ mọ̀ wípé kó lè pè wá lẹ̀ Yorùbá. Protest tẹ mọ̀ pé kò ní value kankan tó fẹ́ add sí life àwọn ọmọ Yorùbá. Ẹ pè fómìnira. Bàbá Ọbásanjọ́ tẹ bá nífẹ̀ẹ́ wa lóòótọ́, call for the freedom of the Yorùbá land. Call for the freedom of indigenous people of Yorùbá land. Ọmọ Yorùbá ni wá, ọmọlúàbí ni wá, ọmọ aládé ni wá. A ò gbọ́dọ̀ máa gbégbé ayé ẹrú. Ìgbé ayé ẹrú là ń gbé ìmẹ̀ẹ́n. Ìgbésí ayé ẹrú. Kò dẹ̀ ṣàwà nìkan gbogbo wa àtẹ̀yìn tẹ́ nífẹ̀ẹ́ òmìnira ẹ̀ náà gbogbo wa victim ni wá. We are all victims. We are all victims. Nígbà tí òye ò tí yé mi ni mo máa ń sọ pé mass burial for our leaders pé àwọn leader wa ní problem kiri. No gbàgbé bóyá ṣẹlẹ̀. Àwọn ìlú yẹn ti bàjẹ́ beyond repair.
epo tí wọ́n epo 50 years wọ́n ti tà sílẹ̀ bá a ṣe ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti tà in advance. Kẹ wo bí Nigeria government ṣe ń operate, ṣé bí country ṣe ń operate nìyẹn? No freedom, nothing. A máa jókòó lé bàbá Ọbásanjọ́ fún ẹ̀yin fún ara yín ẹ̀rí ṣégè mẹ́wàá tó ń ṣe fáwọn ọmọ Yorùbá. Ṣé ká sọ pé nítorí pé wọn ò dé operation feed the nation ni? Ṣé ká sọ pé nítorí pé wọn ò dé ọ̀dọ̀ bàbá ni bàbá ò ṣe sọ̀rọ̀ ni? Because a mọ owó èèyàn tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́, a mọ̀ pé ìṣe akíkanjú ni wọ́n. Ó jẹ́ kó lè gbà wá Yorùbá kúrò lóko ẹrú. Ṣèbá mọ pátí wọn kó ní South Africa nígbà tí oríṣiríṣi kan ṣẹlẹ̀ ní South Africa. Àmọ́ ipá tí bàbá Ọbásanjọ́ kó kí South Africa tó kí ìlú yẹn tó bọ́ nínú ìpayí kéke. Ohun tẹ́ ṣe tí South Africa fi bọ́ ẹ ṣe fúnlẹ̀ Yorùbá náà, ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú. You have all what it takes. Kẹ́ máa ní kí a lọ máa protest wa because though protest is a good thing but èmi àti yín jọ mọ̀ pé tá bá máa ṣe at the end of the day ibi tó tún máa yọrí sí àtúnṣe to start all over ni. Wọ́n wá máa ní kí ilẹ̀ tún fẹ́ ṣèbẹ̀ ti protest ṣèbẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣàwọn. Ojú gbà mí tì fún gbogbo àwọn àgbààgbà Yorùbá tí wọ́n lọ gbé òrò tí wọ́n náà gbé òrò jáde. Ẹ jẹ́ kọ́kọ́ play kìíní fún yín kí n kọ́kọ́ play ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ torí èmi ò kèmi ò sí nínú ẹni tá máa fẹnu lásán sọ̀rọ̀. Mo máa play fún yín sí tẹ́yìn náà máa fi tí ní gbọ́. What's your name? Orúkọ lélẹ̀. Ó yá ẹ máa gbọ́ o. If as the president of frustrated youths of this country, na me be their president, okay? Me myself, I dey Ṣáàlì bọ̀ frustrated ìlú sọ̀rọ̀ yẹn. because my life. You are president and of frustrated Nigerians. Youth. Yeah, I am their father. Yeah. No, you're right. You're right. My question is this: if you were asked, say somebody from street, when you sick, you don't try everything, no job, nothing, no hope. I mean, the environment is so toxic. I don't know what can grow in a toxic environment. If you were asked to advise that young Nigerian, Papa, what would you say to that person to give them hope? Because we are battling, we have a serious battle in our hands. Some people have lost hope, so that we are poor and frustrated is not the fault of God, but the choice of our leader. And if you are going to change that situation, you have to change leadership. Pure and simple. And there's nobody who will do it other than the youth. Meaning that you will have a baby, your own baby, with a very robust waist, and you don't take big and put in on the waist of another and somebody else's baby. And I say to people that my own baby is Nigeria. That's the one that has robust waist. And that's the one I want to put beautiful being on. Not any individual who I know that they will not achieve whatever they promise they will want to achieve. So how do you do that? Or in the north, they will say namu. Yeah. Tiwa. I don't know what they say in your part. Baba say it. Nkabunkani.
Now that is not the issue. The issue is Nigeria. Ṣẹ́yìn náà ń gbọ́, ṣe bẹ́ẹ̀ ti gbọ́. Èmi wò pé tí bàbá bá nífẹ̀ẹ́ wa lóòótọ́, ilé là ń kọ́kọ́ tò ká tó tò ta. Ilé la ti ń kẹ́ṣọ̀ ròde. Yà, ilé la ti ń kẹ́ṣọ̀ ròde. Tí bàbá tó bá pé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ àwa Nigerians, tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ àwa ọmọ ilẹ̀ Yorùbá, kò jẹ́ kí Fúlàní máa pa wá kí bàbá máa wò, kò jẹ́ kí wọ́n máa jí wa gbé kí bàbá máa wò, kò jẹ́ kí láìfù àwa ọmọ Yorùbá rí báyìí kí bàbá máa wò. It speaks a lot. It speaks àbí èèyàn wa kí lè rí sọ́rọ̀ tí mo sọ yìí. Ẹ bá mi kọ opinion yín sí comment section, ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́. Ẹ má fi àsìkò yìí pariwo ní comment section wípé we want freedom, we want freedom, we want freedom. Ẹ máa kọ́ kẹ́ máa táàgì gbogbo àwọn country tẹ́ bá mọ̀, kẹ́ máa lo at any country tẹ́ bá mọ̀, kẹ́ máa fi táàgì wọn. Kẹ́ máa bá táàgì international communities, UNPO, UN, AU, ECOWAS. Ẹ máa táàgì everybody, àkàwọn body tẹ́ bá mọ̀, kàwọn abbreviated body tẹ́ bá mọ̀, ẹ máa táàgì ẹ̀ sí comment section. Kẹ́lẹ̀ jẹ́ kó máa yí gbogbo àgbáyé pàwọn ọmọ Yorùbá ṣetán láti lọ. Ká jẹ́ kó máa yí gbogbo àgbáyé pé Chief Sunday Igboho is our representative. Ẹ jẹ́ kí a rán gbogbo àgbáyé létí wípé lára ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ nígbà yẹn òun ló ń ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ nígbà yẹn tí olórí burúkú Buhari tó ní kí wọ́n lọ pa wọ́n mọ́lé, ta gbọ́ bẹ́ẹ̀. Torí àwọn DSS kọ̀ọ̀kan lọ, òun dẹ̀ ni president ìgbà yẹn. Just because àwa ọmọ Yorùbá a sọ pé a ò ṣẹrú mọ́, just because àwa ọmọ Yorùbá a yarí pé bẹ́ẹ̀ ṣe ń jí wa gbé ó tó gẹ́, just because bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, owó bàbá dámì, ẹkùn ọkọ̀ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rere ká ní àárín ẹmu ẹkì ẹwọn bí ó rẹ̀ kọ́, ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà fà láàfin. Mo fẹ́ sáré sọ̀rọ̀ kan láàrin nǹkan tí mo sọ yìí. Gbogbo ala rántí ọ̀rọ̀ kan tí ọba mẹ́kọ́ sọ tọ́ní Aláàfin ò jogún adé, ọmọ aládìkún, ìdílé aládìkún ló ṣoore fún Aláàfin tí wọ́n fi dẹni tó ń dádé. Ìdílé aládìkún, adé wọn ni wọ́n gbé fún Aláàfin. Ṣé rí pé ìran olóyè Sunday Igboho wọ́n ti ń ṣoore bọ̀ fúnlẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́. Wọ́n wà lára àwọn ìdílé tí a lè gbàgbé nílẹ̀ Yorùbá láéláé. Ṣèbẹ́yìn náà gbóríkì yẹn, ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà f'Aláàfin. Bó ṣe fún Aláàfin ládé níjọ́ kìíní àná, wọ́n fẹ́ fún àwa náà lómìnira nísì, a dẹ̀ máa gbà á lọ́lá àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́, lọ́lá àwọn màláíkà tí wọ́n ṣílẹ̀kùn ìní yìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń share fídíò ìtajọ́ ń sọ, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́run, ẹ̀yin tí ẹ̀ ń share fídíò tẹ́ ń comment tẹ́ ń wò ẹ̀ ní fọ́ lójú, ẹ̀ ní rọlápá rọ lẹ́sẹ̀, ẹ̀ ní dílétí. Ẹ bá mi gbé fídíò ìrìn àjò, ẹ bá mi gbé ìrìn àjò, ẹ dá sínú ayé, ẹ jẹ́ káwọn ọ̀dọ́ gbọ́. Let them know what is going on. That what we need now is not change of government, is freedom. Táwọn ọ̀dọ́ bá fẹ́ ṣe nǹkan tó wà meaningful, freedom ní kó pariwo. Because
kò ṣe pé Tinubu náà ò ṣiṣẹ́ wọ́n ń gbìyànjú àwọn olórí burúkú kan ni wọ́n ní jẹ́ kí gbìyànjú yẹn yọ ẹja àfi ti Dangote fi ṣẹ̀sáǹpù kẹ́lẹ̀ mọ̀ pé Nàìjíríà ìlú yẹn ti tán èèyàn fẹ́ kọ́ rìfàínárì ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ti sọ láti 2016 ó ti ṣẹlẹ̀ báyìí bàbá Ìjẹ̀ṣà ní ṣọ́mà jẹ́ ó ṣe é ni kó má dàbí ipá àwọn bẹ́ẹ̀ ohun tí wọ́n sọ láti 2016 Ọlọ́run gan ló mọ̀ bóyá ìyà nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ń jẹ nìyẹn tí wọ́n kọ̀ gbé nǹkan míì síwájú nobody knows torí Nàìjíríà wọn ò fẹ́ ìlú tó pọ̀ ọ̀fẹ́ ẹni tó bá ti ń sọ òótọ́ ẹni tó bá ti ń sọ òtítọ́ báyìí wọ́n máa ń kó ìra ẹ̀ ní òtítọ́ ni Chief Sunday Igboho sọ tí Buhari ní kọ́ lọ pa wọ́n òótọ́ ló sọ náà báwo lèèyàn ṣe máa jẹ́ lákíkanjú tí wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn ẹ̀ tádẹ̀ lájú tá máa wò kẹ má bá wa sọ àfẹ́ gbọ́ ohun tó jẹ́ kí ẹ̀yin kan kẹ ṣe tí ẹ ò ṣe òun ni bàbá wa olóyè Sunday Igboho ń ṣe inú mi dẹ̀ dùn mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo orí adé tó dúró wámúwámú ṣẹ̀bẹ̀ gbòòwe tí bàbá wa pa ní pálásì ìjọ yẹn wọ́n ní ọmọ lè máa rákòrò ní sí ìbúpẹ́ títí àárín kò sí wọ́n bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá dúró pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí ṣé kò jẹ́ ká etí mọ̀ pé àsìkò òmìnira ti tó ni ṣé kò jẹ́ ká mọ̀ Ọlọ́run ló dìdí gbé Chief Sunday Igboho dìde ẹ wá dúró nǹkan tí wọ́n ṣe fún màá yẹn wọ́n lọ ká wọn mọ́lé wọ́n fẹ́ pa wọ́n dànù kọ́lọ́run fáwọn yọ kọ́lọ́run gbé wọn báyìí kó gbé wọn rìnrìn àjò kúrò níbẹ̀ wọ́n balẹ̀ yẹn jẹ́ wọ́n fìbọn fọ́ gbogbo POP wọ́n bà dúkìá jẹ́ wọ́n pa ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wọn mi ìsọpọ̀ rẹ wọn o ẹ̀gbọ́n wọn ẹ̀gbọ́n bọ̀dá Fatai afá Fatai wọ́n pa wọ́n nípakúpa wọ́n pa wọ́n ní ìfọ́nà ìfọ́ṣú wọ́n mú Adógàn may your soul rest in peace wọ́n mú Adógàn wọ́n pa nípakúpa actor Adógàn ṣùgbọ́n gbogbo nǹkan ló yí Ọlọ́run kẹwàá àdúgbò tó ti ṣẹlẹ̀ orí ṣọ́ọ̀gù yìí ni ìyá wa tún kúlé ìyá bàbá wa tí wọ́n jẹ́ ìyá gbogbo ilẹ̀ Yorùbá as a matter of fact ọdún lèmi àtàwọn olólùfẹ́ mi láwọn máa ṣèrántí ìyá ẹ̀ she is a mother ìyá nìyá ẹ̀ tó bá sọ pé abiyamọ àwọn abiyamọ nìyẹn I might not say everything out abiyamọ nìyá ẹ̀ ṣìbáyà náà gbọ́n tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n mú wọn tí wọ́n pe olúwa mi ọmọ mi Sunday ìjọ ló fẹ́ fi ẹlẹ̀ báyìí ta la fẹ́ lọ bá báyìí kíní kan mú wọn abẹ́jọ́ tí wọ́n receive kọ́ yẹn kò sí pé wọ́n sọ fún mi I was there tala tún lè lọ bá kó bẹ́ẹ̀ bẹ Buhari kó bẹ́ẹ̀ bẹ ìjọba wọn náà wọ́n mọ anybody ìyá yẹn kò mọ anybody kẹ kò sí ẹni tí a lè lọ bá tó máa bẹ́ẹ̀ bẹ̀ wọ́n ní Kòtónú wọ́n ní àárà Ọlọ́run ló máa wọn síbi tó bá dé ìyá Ọlọ́run á fún wọn lẹ̀ kí nìkan tí ìyá wa sọ ìyá wa ló dáa màá dẹ̀ lọ bá Ọlọ́run màá lọ bọ́lọ̀ sọ kó fi ẹ́ lẹ̀ bàbá mi Chief Sunday Igboho tiẹ̀ tún ṣàwàdà pé àmọ́ mi ṣé owó tí mò ń fún yín kẹ́ máa fi jẹun ṣóun lẹ tún fẹ́ lọ máa fọ́n fáwọn pásítọ̀ kan nǹkan táwọn kà sí nìyẹn. Unfortunately bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn tán tó ti wá di fortunately nìsín gbọ́ ibà wọn sọ̀rọ̀ tó báyìí kò pẹ́ ni wọ́n pè wọ́n ìyá láǹdì sí hospital ìyá yẹn kú báyìí ìjọ kẹta kọlọ ṣe ìyá ṣe ipá abiyamọ nìyá yẹn irú abiyamọ la fẹ́ àfẹ́ abiyagba téèyàn bá fẹ́ ràn yàn lọ́wọ́ èèyàn máa ń ràn yàn lọ́wọ́ tí ò ní sí ìnira níbẹ̀
ìrànlọ́wọ́ téèyàn bá máa ṣe féèyàn tó máa mú nira dání ó fẹ́ jọ ìrànlọ́wọ́ ni kò ṣe ìrànlọ́wọ́. Kẹ́ gbọ́ nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ yìí nísìnyí, mi ò blame wọn nǹkan tó sọ bí káwọn èèyàn jáde kọ́ lọ protest, èmi gan mo rí níwèé bẹ́ẹ̀. Tabaníkà sọ́lọ sọ́bọ̀, the only language tí Nigeria government gbọ́ òun ni protest. Àtìgbà táwọn youth ti pariwo protest sí, ẹ wo bí Tinubu ṣe ń làágùn ṣe bá ń gbọ́ tí wọ́n lọ́ ń bẹ̀bẹ̀ káàkiri, ọ̀n bẹ gbá, ọ̀n bẹ agbọ̀n, ọ̀n bẹ àwo, ọ̀n bẹ ṣíbí, ọ̀n bẹ ọ̀bẹ. But nígbà táwọn Fúlàní ń pa wá, bàbá Tinubu àti ẹ̀mọ̀ bóyá wà ń lù. But nígbà táwọn ọ̀dọ́, nígbà tí eṣinṣin bá ń jẹ elégbò, èèyàn kankan ò ní gbọ́. But nígbà tí elégbò bá ń jẹ eṣinṣin, adìpariwo á ta. Àwọn ọ̀dọ́ náà wọ́n fẹ́ lọ protest sí, gọ́ọ̀mẹ̀ntì ń lo gbogbo ọ̀nà láti dá wọn dúró. Wọ́n tún ṣe débi pé àwọn aláìní tíjú oníṣẹ̀ṣe kan wọ́n lọ gbówó jáde, wọ́n gbé egun jáde, wọ́n ń ṣètùtù, wọ́n ń ṣoríṣiríṣi owó tí ó lè gbà wálẹ̀ nígbà tí Fúlàní ń pa wá. Owó tẹ́ ìgbé jáde kó wá gbà wálẹ̀, I withdraw that statement. Tó mo ní kò lè gbà wálẹ̀, tó lè gbà wálẹ̀, tó bá fẹ́ jẹ́ kó gbà wálẹ̀. Owó tẹ́ ìgbé jáde nígbà táwọn Fúlàní ń pààyàn Jẹ̀bú, tó ń pààyàn ní gbogbo Ògùn state, tó ń pààyàn lÉkòó, tó ń pààyàn ní Ògùn, tó ń pààyàn lọ́yọ̀ọ́, tó ń pààyàn lọ́ṣun, tó ń pààyàn lÉkìtì, tó ń pààyàn lóńdó, tó ń pààyàn Kwara, tó ń pààyàn ní Kogi. Torí ilẹ̀ Yorùbá ní ibi méjèèjì tí mo dárúkọ, Kogi àti Kwara, ó lè pẹ́ a máa gbalẹ̀ wa padà. Bó làwọn oníṣẹ̀ṣe yìí wà nígbà tí àwọn Fúlàní tí wọ́n pa ọba méjì lÉkìtì? Ṣé ipá wa Yorùbá ò nífẹ̀ẹ́ ra wa? You see, we don't love ourselves. Ọ̀pọ̀lọpọ̀ wa à nífẹ̀ẹ́ ara wa. Àwọn Fúlàní pa ọba nífọ̀ọ́ náà fọṣù. Àwọn traditional rulers àgbọ̀kọ̀ sọ pẹ́m wá sọ páàsì lóko ẹrú. Oko ẹrú la wà, oko ẹrú la wà. Ẹ má jẹ́ anybody turn you. You guys are slaves. Yes, we are all slaves. Ẹrú ni wá. Òun lẹ ṣe rí tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n yarí pé ó dá ó tó gẹ́, ẹ já gbòmìnira, ẹ jẹ́ ká gba òmìnira, àní ká gba òmìnira. Ànómìnira nìkan ló lè gbà wá là. Òmìnira lèmi wò kò jẹ́ kí bàbá Ọbásanjọ́ máa pariwo báyìí nísìnyí pẹ̀lú èjì wọn yìí. Ṣàfẹ́ sọ pé wọ́n ń bẹ̀rù ni, kọ́ má bàa pa wọ́n, kọ́ má bàa sọ̀rọ̀ sí wọn, kọ́ má bàa lose àwọn property wọn, kọ́ má bàa tì wọ́n mọ́lé. Ẹ ti gbàgbé pé ẹni tí ò pariwo fún òmìnira gan kú. Àwọn ọba tó pa lÉkìtì kọ́kọ́ máa pariwo Yorùbá nation. Sẹ́nétọ̀ tó kú, sẹ́nétọ̀ Uba something ṣá, sẹ́nétọ̀ tó kú lẹ́yìnbó bóyá from Abia ọ̀ṣọ́ tó kú, kò máa bá wọn ṣe Biafra. Olóṣèlú Nàìjà mà ní. Òun lèmi ṣe máa ń tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá mi ṣe Sunday Igboho sọ, tó máa ń sọ wípé tọ́jọ́ kú àwọn ò bá pé ẹ̀dá Ọlọ́run kankan ò lè pa àwọn, kò ń ṣàwọn nìkan, everybody ni. Tọ́jọ́ kú ẹ̀dá ò bá tó ẹnìkan ò lè pa ẹnìkan. Òun ni irú àwa yìí ṣe jáde ta fi ń sọ̀rọ̀. Ọlọ́run ò ní wọ́n ránṣẹ́ kó padà lẹ́yìn èèyàn láéláé, àfi ẹni tí Ọlọ́run ò bá ránṣẹ́. Ibi tó yẹ kẹ́ ti mọ̀ pé Ọlọ́run tóbi, tẹ́ fi máa mọ̀ pé Ọlọ́run ló gbé olóyè Sunday Igboho dìde. Ǹjẹ́ ó nígbà kan tí bàbá fẹ́ jáde tí wọ́n rí rù? Ọlọ́run máa ń ṣe àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó máa ń ṣe wọ́n lákàndá. Ẹ má wádìí ẹ̀, ẹ má wádìí ẹ̀.
bàbá fúnra wọn sọ níbi tí Ọlọ́run wà pẹ̀lú bàbá dé, bàbá jẹ́ kó yé wa ní mẹ́kànjọ́ yẹn pé àwọn boys torí ẹni tó jẹ́ area commander lú yẹn ó wá síwájú kámẹ́rà, ó ń sọ fún wọn pé káwà pa kámẹ́rà. Buhari láíláí kò jọ ọkọ̀ tó bá fẹ́ sọ pé bàbá ní kó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ. Ìgbà tó dẹ̀ máa sọ̀rọ̀ wọn ni ẹ̀pọ́ náà àwọn gáìsì kan wọ́n ti lọ pé wọ́n fẹ́ máa lọ sábà ṣífù ní kò sí ọ̀tọ̀ tó jọ pé tí Fúlàní tó bá ń ṣe bí bó ṣe gbọ́ pé Sunday Igboho ti wọ̀lú á fìlú lẹ́fun ara ẹ̀ pé kọ́ máa blow by anybody, kọ́ máa fa wàhálà. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ọlọ́run tí ò pa ṣe Sunday Igboho kò ní pa àwa tá à ń pariwo náà, kò ní pa ẹ̀yin àgbààgbà tẹ́ǹtì wà lẹ́yìn. Irú bàbá Ọbásanjọ́ yìí nísìnyí, ṣé protest ló yẹ kó máa pariwo àbí freedom làwa fẹ́? Ọmọ Yorùbá ẹ máa kọ sí comment section, ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé what we want is òmìnira, freedom, freedom. Òun ló ṣe lè fún àwọn Nigerian politician láti ṣe anything. Nǹkan míì gan wà tó máa ń wọ́n ṣe, ṣùgbọ́n wọ́n mọ̀ pé foundation lú yẹn kò ní jẹ́ orí bẹ́ẹ̀. Ṣèbẹ́gbọ́n kan tí dókítà kan sọ Canada tó ní òun mọ politician kan tó jẹ́ pé ilé kẹrin ló rà lọ́dún tó rà fáwọn ọmọ ẹ̀ nínú 24 hours ilé kẹrin ló rà ló ṣẹ̀ṣẹ̀ rà tó fi ń ṣẹ́tù àwọn ọmọ ẹ̀ bí àìwọ́ ló máa ìwọ ilé tiẹ̀ nílé tiẹ̀ tí ó dẹ̀ ń ṣe àwọn ilé pẹ́ẹ́pẹ́ ilé àríṣífìlà ẹ̀dẹ̀ sọ pé yà ń jẹ àwọn èèyàn ebi ń pa wọ́n. Poverty was invented, wọ́n invent ẹ̀ ní Nàìjíríà yìí. Wọ́n lò as tools, wọ́n lò poverty gẹ́gẹ́ bí irinṣẹ́ láti lè fi máa gẹ́ẹ̀tì àwọn èèyàn. Wọ́n mọ̀ pé ní tí yàbá ẹni táwọn ò bá fún níṣẹ́, táwọn ò jẹ́ kó ṣiṣẹ́, tí àwọn ẹni tí ẹ̀ jẹ́ kó rí ná, tí ẹ̀ jẹ́ kó rọ́nà tó dáa, tí ẹ̀ jẹ́ kó kàwé, tí ẹ̀ jẹ́ kó ní mẹ́díkà tó wà òkè, automatically ìwé èèyàn bẹ́ẹ̀, tí ẹ̀ jẹ́ kó lówó lọ́wọ́, ẹni tí kò rí náà lò tọ́dẹ̀ ta jẹnẹrétọ̀ níbi yá bí 200,000-300,000 kí àkọ́bí ṣe example bí 300,000 tó wúdẹ̀ mú kò dẹ̀ lówó ẹ̀ lọ́wọ́. Olóṣèlú wá pè ó yá wá sí kan báyìí máa fún ẹ jẹnẹrétọ̀, máa fún ẹ yé báyìí. Tẹ́niyàn ò bá jẹ́ni tó ní bẹ̀rù Ọlọ́run ó máa lọ. Kò ń ṣe gbogbo èèyàn ló ní irú ọkàn táwa ní tó fún wa lówó tá gbà tó fowó lọ́wọ́ àtà ní kọ́ má bá wa sọ́mọ́ pọ̀wọ́ owó kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀. Táwa ọmọdé ta bá lè dúró tán, kí ló ṣẹlẹ̀ sí ẹ̀yin àgbààgbà? Kí ló ṣẹlẹ̀ sí àwọn àgbààgbà tí wọ́n lè jáde sọ̀rọ̀? Ẹ jẹ́ ká gbàdàgbà kan tì wá lẹ́yìn kíjọba kan wá lóun fẹ́ fún problem, ẹ rí pé àwa ọ̀dọ́ máa jáde, a máa pariwo síta. Yes, a dẹ̀ mọ̀ pé yóò bá ní bàbá Tinubu ka àwọn fún ara wọn ò ní fẹ́ ṣe nǹkan tí ò dáa fún wa, bó tẹ̀ jẹ́ pé tí wọ́n ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ yìí ó ń dùn wá. Mò ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi, tẹ́ bá fẹ́ jáde lọ protest, ẹ jẹ́ ká protest fún nǹkan tí ó ṣe gbọ́ sétí, òmìnira, freedom, that's what we want. Tẹ́ bá ní change of government, tí Tinubu bá kúrò mẹ́ṣẹ̀ tí má lọ máa bọ́ síbẹ̀, awádé from fire to fry pan. Nǹkan táwa ti ẹ̀ ń sọ nísìnyí àti rally o àti protest o àti kíní kan, òmìnira làwa fẹ́. Òmìnira, freedom is not negotiable, is not optional. Tí wọ́n bá gba òmìnira tó lómìnira, tíṣẹ́ wà, tí gbogbo nǹkan tá fẹ́ tó wà in place, ẹnì kankan ò ní di ẹrú olóṣèlú. Mo dẹ̀ gbọ́ formation kan, wọ́n ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kó gbogbo àwọn tó ń fọ́ǹtì protest báyìí kẹ pàṣẹ fáwọn èèyàn yín
ẹ̀yin tó bá fẹ́ protest ibi tó ń gbé tó mọ̀ páwọn èèyàn mọ̀ yẹra ń bẹ̀ gbogbo tó ń fi tán torí ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ pé you have good intention but àwọn kan wà kọ́nà kan tó jẹ́ pé this the same Fulani people náà lọ́ máa dà wọ́n síta ṣèbẹ̀ wọ́n ti tó ṣẹlẹ̀ ní ensars tí Sodiq Adágún àtàwọn kan tẹ́pọ̀ yọ àdá tó yọ gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tó ń wèlé àwọn tí wọ́n protest kẹ má jà jáde lọ fìyà jẹra wa ẹ ká jáde ká pèrè fún mìnira Yorùbá nation no going back ẹ má gbàgbé fún ẹ̀yin tẹ́ bá ní polówó ọjà tàbí ẹ ní anything tẹ́ fẹ́ bá wa sọ kẹ́ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 ètò àdúrà kò ní gbé ìdálẹ́ I love you all ó dàbọ̀.